bàbá mi ẹ pè mí mo wá sínú markaz wá sí lecture fún ọgọ́rùn èèyàn èmi náà pè yín bàbá mi ẹ wá ẹ má jẹ́ káwọn ọ̀tọ̀ ráyè ẹ má jẹ́ wọn ráyè ẹ mọ̀ pé mi nìkan náà ní láàrin wọn ó kàn wù wọ́n kí wọ́n ronú pé àwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ ìjẹ́ ṣe bẹ́ẹ̀ èèwọ̀ ní fún mi ìjẹ́ ṣe bẹ́ẹ̀. bàbá mi ni mudiru markaz lẹ́ẹ̀kan sí bàbá mi ni mudiru markaz. gbogbo àwọn videos tó lọ́wọ́ bá lẹ́kẹ̀ọ́ ọlá ní kékeré sọ gbogbo ẹ̀rín gbogbo ń tẹ́ sọ pátá òun ni mo gbọ́ nítorí ọmọ ni mo jẹ́ sí ọmọ torí pé ọmọ gbọ́dọ̀ ṣàgbéré fún bàbá ẹ̀ rárá ṣùgbọ́n nínú òfin àbí nínú ìṣesí ọmọnìyàn gbogbo àwọn tí Ọlọ́run kàn fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kan gbogbo ń tọ́lọ́ ń kádàrá pé kẹ́ ẹ máa wí kẹ́ ẹ máa sọ kò sí kanú ẹ̀ tá a kì í tẹ̀lé tá ì sì lò ṣùgbọ́n kí ohun tó bá ti wà nínú alukur'an kò sí controversy nínú alukur'an oríṣiríṣi àwọn tafasir onírànà àwọn mufassirun tí wọ́n sọ̀rọ̀ nípa àkótó yẹn ní ti kálukú make conclusion ṣe sí òun náà ní anabi Muhammad àti bàbá wa Abubakar inú mi sì dùn wípé kì í ṣe pé mo jẹ́ àfòmọ́ olúwọba àlekè ọlá òṣèmí láfòmọ́ bólúwa ṣe ṣe yín ní ẹni ìpìlẹ̀ tọ́lọ́ ní kẹ́ ẹ máa represent àwọn ẹni àbárkà òun ló ṣe mí náà bẹ́ẹ̀ tí àjọṣe àwọn tó bí wa tó gún mọ́ tí àjọṣe wọn ní ìtumọ̀ tó wà fábit bàbá mo mọ̀ pé nítorí pé àwọn àgbàlagbà wọ́n ní ọ̀tá ẹni máa bá ní wá ọ̀tá kọ́ta mo mọ̀ pé ló fa àwọn ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n bàbá ọmọ yín ni mí láti ọjọ́ tó pẹ́ ọmọ yín ni mí láti ọjọ́ tó pẹ́ mo fẹ́ rán yín létí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin èmi àti yín tó ṣẹlẹ̀ láàrin èmi pẹ̀lú yín òun náà ní ọjọ́ kan tí à ń ṣe òṣùbù sheikh nínú markaz ọwọ́ adìyẹ mọ̀ nìsá ẹ invite Sayyida Khadija Batimoluwasi nílọrin èmi nìkan ni mo wá sí inú markaz èèyàn tí ń bẹ nínú markaz níjọ́ náà lọ́kùnrin àtobìnrin wọ́n súnmọ́ 7,000 wọ́n á súnmọ́ 7,000 people tí wọ́n bẹ nínú markaz àti àwọn kìrìjì àti àwọn nàkìrí gbogbo wọn pátá àti àwọn àlejò àwọn important personalities gbogbo wọn ti dúró dè mí ní inú markaz mo wá dé wọ́n ní àjẹkàfílẹ̀ ẹ̀pẹ́ díẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ program wọ́n á gbé microphone fún mi mo ti wá ṣe mọ̀kọ́dímà mo parí mọ̀kọ́dímà mo ń ṣe lecture lọ́wọ́ mo ṣe bẹ̀rẹ̀ lecture yẹn kò tí ì ju 15 minutes lọ ẹ bàbá ẹ kàn sọ̀kalẹ̀ látòkè ni ẹ ń bọ̀ alátòkè òkè náà ni ẹ ti gbà mí lálejò tẹ́lẹ̀ nínú ọ́fíìsì yín ń gbà wọ́n sọ pé kálájà kàfílà ọmọ bọ̀ wá program ti bẹ̀rẹ̀ ẹ pé kálájà ọmọ bọ̀ wá nítorí pé a ti fẹ́ bẹ̀rẹ̀ program mo wá sọ̀kalẹ̀ ṣáájú yín mo ti wá ṣe mọ̀kọ́dímà mo parí mọ̀kọ́dímà tán mo ti bẹ̀rẹ̀ mo ti change ọ̀rọ̀ yẹn sí Yorùbá ẹ wá sọ̀kalẹ̀ wá ẹ wá gba microphone ẹ wá ní Sayyida bẹ́ẹ̀ ṣe pè mí jọ́nà nù ẹ ní Sayyida Kafila ó yá tún microphone ìgbà mo gbádùn mọ̀kọ́dímà rẹ ó yá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bàbá lójú yín mo ṣe wá bẹ̀rẹ̀ lecture mo ṣe wá fún mi ní dọ́rùn nìsá fil Islam n tẹ́ fún mi nìyẹn àwọn èèyàn tí wọ́n mú invitation wá bá mi nínú káwọ́lá nínú school mi yìí wọ́n jẹ́ márùn àwọn márùn ún ni wọ́n kóbi tó kọ̀ dá wà àti gbogbo barnamij tẹ́ ṣe fún gbogbo ọ̀sẹ̀ kan àwọn márùn ni wọ́n kó wá fún mi mo dénú markaz níjọ́ náà pẹ̀lú mọ́tò mẹ́ta lankosa V8 àti káà méjì ẹ fíl gbogbo táǹkì ọkọ mi ẹ gbé ráìsì àpò méjì fún mi òróró epo ẹ sì fún mi ní 250,000 lẹ́yìn ìgbà tí mo parí lecture tán nínú markaz gbogbo àwọn tó ṣẹlẹ̀ níjọ́ náà gbogbo tó ṣẹlẹ̀ níjọ́ náà gbogbo ìpátá ló sojú yín àwọn ọkùnrin tí ń bẹ ní ìjókòó níjọ́ náà bàbá mi wọ́n pọ̀ ju àwọn obìnrin lọ tí mo deliver lecture tán tẹ́ gba microphone mo pass 3 message nígbà mo fẹ́ conclude the lecture yẹn mo sọ ọ̀rọ̀ kan fáwọn nàkìrí mo pass ọ̀rọ̀ kan fáwọn kìrìjì mo wá pass ọ̀rọ̀ kan fẹ́yìn náà gẹ́gẹ́ bí mudiru madrasa mudiru markaz inú yín dùn ẹ ṣàdúrà fún mi ẹ ṣàlàyé fún mi ẹ jẹ́ kó yé gbogbo àwọn obìnrin pé ṣé ti rí kàfílà ṣé ti rí pàtí kàfílà wá kó àárín àwọn ọkùnrin mo ti ṣe wá sí yẹn ẹgbẹ́ yín ni mo jókòó sí bàbá mi ọlọ́run jẹ́ kẹ́ni yóò lè bá sọ fún mi níjọ́ yẹn lè bá ní pé pẹ̀lú ògbó ọlọ́run ẹ wá síbi lecture mi bàbá mi ẹ sì wá síbi lecture oríṣiríṣi àwọn tàríkh òun náà lè sọ fún wa níjọ́ yẹn níbi wá sí yẹn bàbá wa gómìnà gòvìnà Akálà wọ́n bẹ ní ìjókòó bàbá wa ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá nígbà náà ti tàná wọ́n wá ń jókòó bàbá wa Professor Tawhid Adédọjà wọ́n bẹ ní ìjókòó bàbá mi wá síbi lecture tí mo pè ní sí inú mi dùn ayọ̀ mi kún kàfílà àgbà yẹn ni mi wá fi ìgbà kankan kúrò lọ́dọ̀ yín ṣùgbọ́n bàbá ó yé mi tán pé ọ̀tá ẹni ìmọ̀ bá ní wọ́ta kọ́ta ni ọ̀tá ẹni ìmọ̀ bá ní béèrè ọ̀tá mọ́ra wọn ni bàbá ọ̀rọ̀ tó wà glaring ń lọ tí wọ́n ní fún mi gbogbo ẹnikẹ́ni tí ìsẹ̀mí ẹ̀fẹ́ kó rọrùn kó gbọ́dọ̀ ká àgbàlagbà lẹ́nu èèwọ̀ ní fún mi láti tayé lẹ́nu ojú ọ̀nà àti ibẹ̀yẹn nìkan ẹ̀yin náà lè sọ fún wa wípé alukur'an
ba'da al-Qur'an ó ní nǹkan míì. Al-Qur'an ní ilmu al-awwal ìmọ̀ àkọ́kọ́ ni fún gbogbo ohun tí jáyé. Nínú Al-Qur'an sì ní nǹkan tí mo mú wá náà yà kan yẹn. Ẹlẹ́ẹ̀kejì ìyàwó Sayyidati Aisha radiyallahu anha gbogbo hadith tí ọkọ rẹ̀ fi ilẹ̀ fún gbogbo ẹni tí wọ́n lọ gbà hadith yẹn lọ́wọ́ ẹ̀ ọkùnrin ni gbogbo wọn, ọkùnrin ni wọ́n, ọ̀pọ̀lọpọ̀ wọn ọkùnrin ni wọ́n, tó jẹ́ pé ìsẹ̀mí obìnrin nínú ayé tó bá jẹ́ alim. The only problem ò ní wípé àwọn ọ̀tá yẹn pọ̀, báwọn ọ̀tá yìí ṣe wá pọ̀ yẹn ò ní ẹnba ní wọ́ta kọ́ta. Bàbá bó ṣe yé èmi náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣe sí tí mo bá ṣàlàyé ara mi tí mo lẹ́ni ìpìlẹ̀ ní mí ọmọ ìpìlẹ̀ ní mí mi ìparọ́. Bàbá mi bẹ́yìn náà bá sọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀ lọ́tọ̀rọ̀ tọ̀rọ̀ káyínlá ẹni bàbá mi ló sọ bẹ́ẹ̀, bàbá mi Sheikh Adam ni wọ́n sọ báyìí. Ọlọ́run kó jọ kó wọlé abó ṣe tóbi tó, ó bá ṣàlékún àlàáfíà fún yín, Ọlọ́run bá ṣàlékún oríire fún yín, Ọlọ́run bá ṣàlékún dùnú fún yín, Ọlọ́run bá ṣàlékún dáadáa fún yín. Ọlọ́run Muhammad sallallahu alaihi wasallam kò sí ìwọ ní fún mi láti ṣe àgbèrè àbí láti rí yín fín. N tó cause ọ̀rọ̀ yìí ni pé controversy ti wà lórí pé wọ́n pe ibẹ̀ yẹn ní scam. Mo ní náà kì í ṣe scam. N tó lọ sọ̀rọ̀ àwọn kèfèrí wọ́n lé Ànábì kúrò Mẹ́kà, Ọlọ́run sì ṣàlàyé, Ọlọ́run sì sọ ti ẹnìkan ó ní àtòun àti èkejì rẹ̀ tí ó bá wá dárúkọ Sayyidina Abubakar ní tó bá ń ṣẹlẹ̀ nígbà náà òun náà ni èèyàn fi máa mọ̀ pé òkè ẹni báyìí òun náà lọ́lọ́wọ́ bá àlekẹ́ ọlá ń bá wí. Bí nǹkan ń ṣe rí nìyẹn, mi ìfẹ́ máa sọ̀rọ̀ jù kí ọ̀rọ̀ wọn tún máa dàbí ìbò jẹ́ pé níṣe ni mò ń ṣe àrífín, gbogbo nǹkan ni mo tẹ̀lé yín sí. Ibi ọ̀rọ̀ gáàrú yàrá yẹn ká ibẹ̀ ni ti tẹ̀lé yín nítorí pé Al-Qur'an òun náà lọ bá gbogbo mọ̀, òun náà lọ ga gbogbo ìwé, Ọlọ́run sì bá yánà rẹ̀ tó yé wa yékéyéké. Olúwa kó wọlá bẹ́ẹ̀ kó jọ kó bá ṣàlékún rere fún yín, Ọlọ́run bá ṣàlékún àlàáfíà fún yín, Ọlọ́run bá ṣàlékún mímọ̀ yẹn nítorí pé ìmọ̀ yín pọ̀ tó lápọ́njá tó jẹ́ pé oníkálukú òun náà ni wọ́n mọ àlùbáríkà àtòrè àti ìdùnnú tí ń bẹ nínú ìsẹ̀mí yín. Kọ́lọ̀ kó jọ kó bá ṣàlékún dáadáa yín. Ọlọ́run ní sẹ́lá nàbí Muhammad bàbá mi ẹ pè ní mo wá sínú markaz wá sí lecture fún ọgọ́rùn èèyàn. Èmi náà pè yín bàbá mi ẹ wá nínú ọlá yín, nínú ọlá yín, nínú mímọ̀ yín, nínú jàlálà yín, nínú àgbọ́yé yín, nínú represent àwọn ẹni rẹ yín. Bá ẹ̀rọ pọ́nmọ́ kékeré ni mí, ẹ sì wá ẹ̀dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ tí ó gọ ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n fi gbọ́dọ̀ mọ̀ pé àwọn obìnrin kan bẹ tó yàtọ̀ sí gbogbo obìnrin tó kù. Lecture tẹ́ ṣe fún wa níjọ́ yẹn nìyẹn bàbá mi. Ẹni àwọn obìnrin kan bẹ nínú àwọn obìnrin tó yàtọ̀ sí gbogbo àwọn obìnrin ayé tó kù nípa mímọ̀, nípa àgbọ́yé, nípa sísàlàyé, nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ sì jẹ́ kó yé mi pé àwọn obìnrin bẹ́ẹ̀ wọn a máa kojú ogun tó pọ̀ àmọ́ Ọlọ́run mọ̀ pẹ̀lú wọn. Bàbá ẹ deliver lecture yẹn tí everybody sober tí kálukú ń wò tí oníkálukú ń tẹ́ sọ fún mi nínú markaz níjọ́ tí mo wá òun náà lẹ tún sọ ní ọjọ́ tí mo invite mi. Bàbá mi ọba tó ní yóò ní padà lẹ́yìn àtẹ̀mí àtẹ̀yìn, Ọlọ́run ní jẹ́ kọ́ta ọ̀rẹ́ ni wa, ọ̀tá ò ní borí wa. Ọlọ́run Ànábì wa Muhammad ìgbà tí mo gbọ́rọ̀ yẹn àti gbogbo àwọn ọ̀rẹ́ mo ní bóyá bàbá ti gbàgbé wípé àwọn invite mi sínú markaz. Èmi dẹ̀ ni mo wá nínú lecturer obìnrin méjèèjì tẹ́ invite, èmi nìkan òun ni mo wá, àwọn méjì òun náà lẹ́gbẹ̀ẹ́. Kọ́lọ̀ kó jọ kó bá ṣàlékún dáadáa yín, Ọlọ́run má jẹ́ kẹ́ nájà wàràwàrà, Ọlọ́run má jẹ́ mọ́ ọ̀rọ̀ tó ṣiṣẹ́ lórí ti yín náà. Ìmọ̀ràn rẹ tí ò bá dá ò ní ṣe lórí yín, ìmọ̀ràn mùnáfíkì ò ní ṣe lórí yín, ìmọ̀ràn alábòsí ò ní ṣe lórí yín. Ọ̀kan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni irú náhíyà àti àwọn tí ọ̀rọ̀ ìbòjú nínú Al-Qur'an. Ẹ̀yin náà lè fi kọ́ wa o, ẹ̀yin lè fi kọ́ wa o. Ìpolówó wa sọ pé yá ayyuhan nabiyyu qul azwajika wa banatika wa nisa'il mu'minin yudni alayhinna min jalabibihin. Olúwa ọba madrasa ẹ̀kọ́ lẹ jẹ́ fún gbogbo ayé, ẹ̀kọ́ lẹ jẹ́ fún gbogbo ayé. Ọlọ́run ọba tó ní kò ní padà lẹ́yìn èwo ní kásítẹ́nì kí n ṣàgbére fún bàbá mi lẹ jẹ́. Ṣùgbọ́n mo ní láti bàyánà gbogbo àwọn ọ̀rọ̀ yẹn nítorí àwọn ọ̀rọ̀ mi ní lè máa wí kó má dàbí ìbò jẹ́ pé abẹ́rẹ́ rí àgbàlagbà ń sọ̀rọ̀ ń sọ ní tó bẹ́ẹ̀ láti sọ lé. Mo kàn need láti sọ pé gbogbo ẹtí ẹ̀ka wá lọ́sàn-án gan yẹn wọ́n bá èmi àti yín nínú muamala ni, muamala ababa sọmọ. Mo lè jìnnà sí yín, muamala ababa sọmọ. Mo lè mọ sọmọ yín kí mọ́mọ́ wọ́n lọ́nu mẹ́ríkà sí ojoojúmọ́. Wallahi ta'ala bàbá mi mo ń bẹ pẹ̀lú yín lójú ayé, mo tún bẹ pẹ̀lú yín nínú alam mi. Wallahi mo ń bẹ pẹ̀lú yín. Ọba tó ní yín ò ní padà lẹ́yìn yín. Ọlọ́run jẹ́ ká tẹ̀lé yín pẹ́, Ọlọ́run jẹ́ àtẹ̀lé yín pẹ́, Ọlọ́run jẹ́ àtẹ̀lé yín pẹ́. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àlékún ṣe Ọlọ́run, àánú Ọlọ́run, oríire rẹ̀, ìdùnnú rẹ̀, àlàáfíà rẹ̀, dáadáa rẹ̀, Ọlọ́run bá àlékè ọlá yóò jẹ́ ọmọ jẹ́ tiyín. Ọlọ́run ní sẹ́lẹ̀ Ànábì wa Muhammad ọdún ní ti network dà wá láàmú torí ẹ̀ ló jẹ́ kí n gbé níbi tí mo gbé dé. Bẹ́ẹ̀ náà ẹ̀yin ọmọ oríire ìjọ yẹn tí mo markaz yẹn àtọjọ́ tí ẹ invite mi yẹn ó tún kú nítorí àwọn àdúrà tẹ́ ṣe fún mi. Ẹ̀yin náà wò bọ́ọ̀lù ń ṣe kádàrá kí ni ìtútì tó báyìí nígbà yẹn
mọ́tò mẹ́ta ni mo gbé wá sọ́dọ̀ yín ẹni kàfílà ibi tó gbọ́rọ̀ dé yẹn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mọ̀kọ́dímà mò ń gbádùn mọ̀kọ́dímà yẹn nínú ọ́fíìsì mi ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ wá sí bàbá mi sọ̀rọ̀ tó wà encouraging mo mú àdílà Al-Qur'an nìkan wá mi ní sọ nìsín nítorí àwọn oníbàjẹ́ bàbá mi tó fèsì rẹ lórí ẹ̀ ẹni kàfílà fẹ̀mí rẹ balẹ̀ kàfílà mùsíbà kan ò ní sí ọ kàfílà aburú kan ò ní dọ́dọ̀ rẹ àwọn ọ̀rọ̀ tẹ́ sọ níjọ́ náà nù ọlọ́ọ̀bà àlekè ọlọ́ọ̀bà pẹ̀lú yín ọlọ́ọ̀ ní sẹ́lẹ̀ nàbí wa Muhammad ẹ má jẹ́ káwọn ọ̀tọ̀ ráyè ẹ má jẹ́ wọn ráyè ẹ mọ̀ pé mi nìkan náà ní láàrin wọn ọkàn wù wọn kí wọn ronú pàwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ ìjẹ́ ṣe bẹ́ẹ̀ èèwọ̀ ní fún mi ìjẹ́ ṣe bẹ́ẹ̀ ìjẹ́ ṣe bẹ́ẹ̀ àwọn ẹni rẹ̀ lẹ́nu represent àwọn ẹni àbáríkà lẹ́nu represent àwọn tó jẹ́ wípé ìsẹ̀mí wọn nínú ayé ní ìtumọ̀ tó pọ̀ àwọn lẹ́nu represent bàbá mi ọlọ́ọ̀bà àlekè ọlọ́ọ̀ ní padà lẹ́yìn ọlọ́run ní padà lẹ́yìn gbogbo àwọn bàbá Sheikh Daud Afánlá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn kìrìjì àti gbogbo àwọn nàkìlí gbogbo ẹni ọkùnrin Markaz níjọ́ náà ọlọ́run jẹ́ pẹ́ fún wa ọlá àmín ọlá àmín ọlá àmín bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.